kò ní ròkun rọ̀ṣà ọlọ́run ọba òrebi kan àní pé ènìyàn ní já níbi ire ọlọ́run òrebi kẹjá mọ̀ ṣe sùúrù ló láyé ibo là ń kánjú lọ àìsí gbàgbé pé tí ò bá tó lónìí bódọ̀lá yóò ṣẹ́kù sùúrù nìkan la nílò ìyún la ní ká fi wọlé sórí ètò yìí o lónìí ọ̀rọ̀ ńlá ní akọ́jújọ olúwa aṣògùn kọjá kádàrá o akọ́jújọ olúwa o aṣògùn kọjá kádàrá o àwọn tó kọjú ló fọmọ ṣẹ́ṣó àwọn tó kọjú ló ṣèrọbìrì ṣebí bákan náà là mórí wáyé aláwùrábí yóò ṣeré fún wa 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 gbogbo akánjú owó aláwùrábí ní ó ṣe oore fún wa bẹ́ẹ̀ ni bọ́kọ̀ bá ti ròkun rọ̀ṣà kẹ́ ẹ dájú pé gbogbo ìgbà ni ó padà sébùté ọlọ́wọ́n bá mi ò rebi kan ẹ já ṣe sùúrù ká múlẹ̀ ayé ní pẹ̀lẹ́kùtù torí pé ojú ní kánbòjì oorun bọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá kúnlé ayé àjẹran tó jirin lọ. ó di dandan nìyún ẹ mọ̀ jẹ́ àkànjú gbogbo àwọn tó ní sùúrù láyé yẹn ò fura wípé tí Ọlọ́run padà ṣe tiwọn ni ó tún wá ṣe gbẹdẹmukẹ ó tún wá ṣe tó gbilẹ̀ débi kó tún wá ju tàwọn tó kánjú lọ àwọn tó kánjú wọn tún máa ń sún gbogbo ìrìn àjò wọn sẹ́yìn ni kò lè tó mọ́ ẹ dákun. tó wá kí ẹ káàbọ̀ sí orí ètò fún tòní Eyiladun ó lárinrin lórí ìkànnì tí ẹ ti lè ṣe kẹ́ ẹ má gbádùn wa yìí tẹ́ ẹ ti sọ pé àní ní gbogbo ìgbà Eyiladun náà lẹ́ẹ̀mọ́ àkàkẹ́ ẹ má wètò ẹ nígbà ni bẹ́ẹ̀ ni o ẹni bí ọba sépo ẹ̀yìn ọ̀rọ̀ epo sí jẹnẹrétọ̀ ẹ̀yìn ọ̀wọ́rì yékéyékí wọ́n máa tà á ẹni bí ọba sí náírà epo sí jẹnẹrétọ̀ bí náà bá ti ń bẹ ní túláàsì agbọ́dọ̀ wo ni torí pé Eyiladun gangan ilé ẹ̀kọ́ ni Eyiladun gangan bí wọn bá tà sínú kẹ́ẹ̀gì wọn yọ orí jẹnẹrétọ̀ wọn lọ orí Eyiladun náà ni ìfẹ́ wa lẹ́ni nítorí ẹ̀ sí òní bàjẹ́ àṣẹ ẹ kú kalẹ̀ Túnjí Abóòṣàdé lórúkọ mi ẹ kú dédé àsìkò. Olúfúnkẹ́ ọmọ Ẹlẹ́gbẹ́lẹ́yẹ lórúkọ mi náà kì í káàbọ̀ sórí ètò Eyiladun ó lárinrin ẹ̀rí pa tún dùn wò lónìí ó ṣe yẹ kó mọ rí inú ó sì dá mi lójú pé bẹ́ẹ̀ náà ṣe dùn wò náà lọ ẹ jẹ́ kó lu agbami ètò nígbà ràbájì gan bí baálé mi ṣe mọ́ ń sọ Àyànfẹ́ òṣèré. wọ́n ní láhùn dání lábẹ́ ètò yìí ó lábala onírànràn ti gbé jẹyọ. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wo ojú ìwòran wa ní wákàtí ẹ ṣe àdúpẹ́ ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ àwa ni àwa máa wá ẹ̀yin náà lẹ máa wò wá orúkọ tèmi ni ajínrere obìnrin Yetunde Ogunsola àwọn èèyàn mọ̀ mí sí Ìyawo Alalububosa àwọn kan tún wá máa sọ pé Ayọ̀ní bẹ́ẹ̀ nínú Ìyawo Alalububosa náà ni mo ti ń jẹ́ Ayọ̀ní nǹkan kan náà ní méjèèjì mo jẹ́ ọmọ bíbí ìlú Iléṣà ní Ọ̀ṣun State ṣùgbọ́n ọkọ mi Ìṣọ̀lá Ògúnṣọlá ọmọ Abẹ́òkúta ni láti kékeré mi kì í ṣe pé mo fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ eré ìtàgé tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ bíi màmá mi tó jẹ́ bàbá mi tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀ òun ni ìyẹn ẹgbẹ́ Ìṣọ̀lá Ògúnṣọlá tíátà ń gbà yẹn ohun tó gbé mi dénú tíátà nìyẹn mo dẹ̀ dúpẹ́ pé lénìí àwọn òbí mi rérè ń bẹ mi náà sì rérè ń bẹ mo rérè lórí ọmọ mo rérè lórí iṣẹ́ náà torí pé ṣe mọ̀ pé travelling theatre làwa ṣe o àwọn ò ṣe fíìmù travelling theatre làwa fi bẹ̀rẹ̀ nígbà tá a dẹ̀ máa bẹ̀rẹ̀ tí máa kọ́kọ́ sọ pé mo tiẹ̀ bá wọn lọ sítọ̀ rárá immediately after the civil war la lọ sí ilẹ̀ Ìgbò tá lọ ṣeré fún àwọn sọ́jà tèmi ò tiẹ̀ mi tiẹ̀ rò pé bóyá táwa ti ṣeré tí n bá ti dé kí n dẹ̀ padà sílé bàbá àti ìyá mi ni torí mi ò sọ pé mo fẹ́ oní tíátà ju pé wọ́n lọ ń gbà yẹn kí n bá wọn lọ bọ̀dá ìṣó tá a mọ̀ dáadáa tó máa ń kó wa káàkiri ní kékeré náà ni pé kí n ṣàbá wọn lọ ká padà ṣùgbọ́n nígbà tó náà dẹ̀ wá sọ pé ọ̀nà mi nìyẹn àdúpẹ́ lẹ́nìí torí pé Ọlọ́run gba gbogbo ògo lórí ẹ̀ kò ní fọ́lọ́. ìlú wa ló kà fún ọ ó tún mọ sórí ilé sí i tó wá rí ìgbéga tó ní òṣìṣẹ́ bẹ̀rẹ̀ ní o ó tún mọ nígbèga sí i inú mi dùn ayọ̀ mi mọ̀ kún o tó wá rí ìwọ náà ó ní ilé iṣẹ́ tiẹ̀ tí ìwọ náà tó mọ̀ gbà àwọn èèyàn ṣiṣẹ́. ìyá ẹgbẹ́ Ìṣọ̀lá Ògúnṣọlá tíátà
màmá mi ni torí pé àbúrò dáàdì mi ni ọ̀dọ̀ wọn dẹ̀ ní gbogbo àwọn ọmọ tó ń jọ jẹ́ dáàdì mi àwọn mẹ́ta náà ni so ọmọ tí gbogbo wọn bí ọ̀dọ̀ màmá yẹn ni gbogbo wa ń gbé àti àwọn ọmọ wọn so àwọn máa ń wá sọ́dọ̀ wa ń gbà yẹn torí pé àwọn ni ìyá ẹgbẹ́ tíátà wọn so wọ́n máa wá wọ́n máa ṣẹlẹ̀ wọn pípa yẹn boarding house ló wà boarding house ni gbogbo schools ń gbà yẹn àwọn onítíátà ń gbà yẹn wọ́n máa ń lọ ṣeré ní schools boarding house so wọ́n máa lọ ó dẹ̀ lè jẹ́ bíi 9 kan tó bẹ̀rẹ̀ play so wọ́n wá kó wa láti à ń gbé ní Ọ̀ṣọ́sàmì wọ́n wá kó wa láti Ọ̀ṣọ́sàmì wọ́n wá ní play ní Yéjídé wọ́n wá ní St. Anne's wọ́n wá ní Ìbàdàn grammar school àṣẹ wọn máa bá wọn káàkiri nìyẹn tí wọ́n dẹ̀ máa kó wa padà sílé by that time náà gbogbo àwọn school but èmi lọ sí army children school ní Ìfàkì because ex-serviceman ni dáàdì mi so army children secondary school ní Ìfàkì school yẹn ní ìsìn wọ́n ti gbà kan sọ di teacher training so ìgbà tí school yẹn dismiss lèmi padà wá sí Ìbàdàn tí mo wá ń gbé papọ̀ yẹn so mo wá ń kọ́ṣẹ́ ńgbà yẹn mo ń kọ́ṣẹ́ hair dressing torí pé wọ́n wò pé kí n má jókòó kí n kọ́ṣẹ́ ṣe àwọn pé gbà yẹn máa ń gba form láti wọ secondary school ni ẹ máa gba form ẹ máa fill schools tẹ́ fẹ́ so láti lè sọ pé kí n unfortunately mi lè continue education mi yẹn mọ́ mo ṣe wá ń kọ́ṣẹ́ by that time bọ̀dá ìṣòro ti máa ń wá sílé wa tá a mọ̀ even bọ̀dá la mọ̀ wọ́n sí tó gbá máa ń tẹ̀lé wọn káàkiri ṣùgbọ́n ṣe mọ̀ pé ọ̀nà Ọlọ́run ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ bí Bíbélì ṣe wí níbi àdẹ̀tọ́rẹ̀ tọ́nà dẹ̀ sọ pé bó ṣe máa rí nìyẹn nígbà yẹn ṣé mo sọ fún yín pé after the civil war Nigerian civil war la lọ sí ilẹ̀ Igbo then ṣe mọ̀ pé àwọn army wa ń gbà yẹn both Yorùbá Igbo Hausa so aláti máa ṣeré yẹn ní pidgin English la fi ń ṣe play yẹn gbà yẹn title ẹ̀ ní Somidẹ̀jẹ̀ ní title play tí wọ́n kọ́ bá wọn act lórí stage Somidẹ̀jẹ̀ ni it's about a princess kan tí ó fẹ́ fẹ́ nìkan tí wọ́n jẹ́ kó fẹ́ tó ṣáàdì wàhálà play tí wọ́n kọ́ bá wọn stage nìyẹn Ìyàwó Alalububosa ni and it's a very popular play nínú gbogbo eré Ìṣọ̀lá Ògúnṣọlá Ìyàwó Alalububosa nínú Ìyàwó Alalububosa yẹn lèmi ti ń jẹ́ Ayọ̀ní Ìyàwó Alalububosa yẹn gangan ni Ayọ̀ní ọdún èmi kọ́kọ́ ṣe role yẹn àwọn tó kọ́kọ́ ṣe role yẹn nígbà tán ṣe play yẹn sí Atọ́ka during life Atọ́ka ọ̀tọ̀lẹ́ni tó ṣe ìgbà tán tún ṣe sometimes lórí stage àwọn bẹ̀tí nígbà tèmi dé èmi ni orúkọ yẹn wá ọmọ lórí Ìyàwó Alalububosa ni is a very popular. èrò ọmọ pupa o aláyọ̀ ni òrèǹtè rántí mi nígbàkúgbà kí inú mi kó bá a lè dùn. Ìṣọ̀lá Ògúnṣọlá is a loving husband ká ní ìyàwó kan lónìí ni ìyàwó yẹn ìbáfẹ́ ẹ̀ bá kú torí pé ó take care ọmọ gbogbo nǹkan tó wà láyé ẹ̀ ni pé káwọn ọmọ ẹ̀ kàwé bó ṣe bímọ púpọ̀ tó pé kán kàwé kó rí doctor kó rí lawyer kó rí adájọ́ kó rí gbogbo ẹ̀ n tó wù nìyẹn and kó dẹ̀ tó kú ó ní 4 graduates kó tó di pé ó kú yẹn ó ní 4 graduates gbogbo nǹkan tó wà láyé ẹ̀ ni pé káwọn ọmọ ẹ̀ kàwé Ìṣọ̀lá Ògúnṣọlá dẹ̀ jẹ́ tó jẹ́ wípé tó bá wà láàrin àwọn onítíátà king of boys náà máa ń pè torí kò mọ̀ pé nìkan kéré sí òun ó máa bá wọn ṣeré wọ́n dẹ̀ love ẹ̀ gan everybody títí dìsìn wọ́n sì máa ń sọ pé tí Aisho bá wà láyé ọ̀rọ̀ ANTP àti pé tí ANTP tampa pé kò lè rí báyìí torí wọ́n mọ̀ pé ẹni tó fẹ́ peace ni in all ways ó like a peace ó dẹ̀ fẹ́ràn ọmọdé kò dẹ̀ sówó tí ó lè ná fún yàn kò mọ̀ pé nìkan ọmọ òun bí ọmọ ebi bá ń pa ọmọ ẹ̀gán nu ilé ó rẹ́dì láti fún ọmọ míì tó bá wá sọ́dọ̀ ẹ̀ lóúnjẹ ṣé rí gbà yẹn lóòótọ́ àpọ̀ ṣùgbọ́n thank God Ọlọ́run bá ọkọ wa tó inú ilé yẹn Ọlọ́run ló bá tó kì í ṣagbára èèyàn torí pé gbogbo wa ààrẹ dìsín náà àdẹ̀ṣù rẹ even àwọn ọmọ wa tẹ bá bèmí àti àwọn ọmọ ìyáálé mi bìkan ẹ lè mọ̀ pé mi kọ́ ni mo bí wọn ò mọ ìyá kan yàtọ̀ sí kan bọ́n ṣe pọ̀ tó torí pé
nínú ilé tiwa ń gbà yẹn tí ìkànnì wa bá wà nù oyún tó fẹ́ bímọ ó máa wálé ẹni tó wá dẹ̀ wálé yẹn náà ló máa take care gbogbo àwọn ọmọ tó wà nílé so gbogbo wa àtàwọn ọmọ wa at everybody ààrẹ dáadáa pàápàá eré tí àwọn olólùfẹ́ wa àwọn tó nífẹ̀ẹ́ Ìṣọ̀lá Ògúnṣọlá ti àtà tó nífẹ̀ẹ́ sí jù òun ni Ẹfún ṣe ta ni wúrà wọ́n dẹ̀ ṣì nífẹ̀ẹ́ sí títí di ìsìn torí ìgbà yẹn ṣe mọ̀ historical play ni tí Professor Akínwùmí Ìṣọ̀lá tí wọ́n kọ but àwa tá a dẹ̀ act ẹ̀ ń gbà yẹn á pọ̀ torí ìgbà tá a kọ́kọ́ máa bẹ̀rẹ̀ Ẹfún ṣe ta ni wúrà wọ́n lò fún Yorùbá literature fún WAEC no kí tẹ́ ṣe WAEC ń gbà yẹn school sat ní ìsìn náà ṣẹ̀ṣẹ̀ ṣé WAEC náà pè ń gbà yẹn ṣá wọ́n lò fún gbà yẹn ìwé yẹn ni wọ́n lò fún literature Yorùbá ń gbà yẹn so àwa acted from pálí to pálí kò sí kan tá miss nínú ìwé yẹn so ó dùn mọ́ Akínwùmí Ìṣọ̀lá nú gan then àwọn èèyàn wá like ẹ̀ gan kó tó di pé àgán wá sọ di eré tá à ń ṣe ní orí stage torí mo máa rántí pé nígbà tí àwọn BCS tó fẹ́ ṣe 5 years anniversary Ẹfún ṣe ta ni wúrà ni wọ́n lò during regime of Bọ́lá Ìgè Ẹfún ṣe ta ni wúrà ni wọ́n lò tí wọ́n bẹ̀rẹ̀ sí polú ẹ̀ tó ń polówó ẹ̀ gan tẹ́ bá ṣe rédíò láago 5 advert ẹ̀ máa gbọ́ wọ́n polówó ẹ̀ like 50 times in a day níjọ́ tó máa kọ́kọ́ lọ perform tá máa ṣe performances yẹn ní BCS ògbèrò wọ́n láti sọ pé kí everybody mú tíkẹ́ẹ̀tì ẹ̀ èlò ní tíkẹ́ẹ̀tì náà lọ́dún náà bóyá 50 kọ́bọ̀ kì í ṣe 50 naira o 50 kọ́bọ̀ wọ́n láti ní kí wọ́n mú tíkẹ́ẹ̀tì wọn kí kálukú mú lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dá ìjọ mi Nko àti Bọ́lá Ìgè torí the governor was there aláti wá lọ ṣeré yẹn ní Liberty Stadium ní ọdún yẹn so eré yẹn ló ó gbayì ó dẹ̀ jẹ́ kí a make a name dáadáa. Káàbọ̀ béèyàn bá lo ìrìn èdè òkú rìn I miss you so much. Ọkọ mi mo ṣoríire. Àdùnní ńlẹ́ kúrìn káàbọ̀. A ní àǹfààní láti ṣe Ẹfún ṣe ta ni wúrà sí fíìmù náà ìgbà tá a wá ṣe tí wọ́n lọ edit ẹ̀ ní ìlú òyìnbó wọ́n láti wá kọ́ọ̀tì kò ṣàwá wà òkè bíi tá a rìkọ́ọ̀dù fún NTA pàápàá NTA Ìbàdàn gbà yẹn kò rí bẹ́ẹ̀ mọ́ so kí nìyẹn ó fún ẹ̀ṣọ́ ní ìpòrúurú ọkàn gan-an ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí develop hypertension lórí fíìmù yẹn gbà yẹn ṣe mọ̀ pé fíìmù ò pọ̀ owó tán máa ná ń bí tán tó máa lọ lóyìnbó lọ process ẹ̀ kan tó dé òun ló fún ní hypertension so fíìmù kejì tá a yà there is a stock kò tí ì sí home video dáadáa ń gbà yẹn home video tiẹ̀ sí rárá stock kan wà tí wọ́n ń pè ní reversal stock òun ni àwọn television máa ń lò láyé john láti fi ya àwọn documentaries so reversal stock yẹn la wá fi ya fíìmù yẹn ìgbà tí fíìmù yẹn máa fi jáde àìṣò tí kú so èmi ni mo wá film corporation Jos ibẹ̀ náà ti bá ṣe processing fíìmù yẹn tó fi jáde ṣùgbọ́n nígbà tó fi máa jáde tí a fi máa lọ ṣe processing yẹn ó kojú bí 3 months tá a ya fíìmù yẹn ní àìṣò kú ìgbà táwọn film corporation wá agree àti bá wa ṣe processing fíìmù yẹn pé àwọn á process ẹ̀ fún wa pé ta ló máa edit èmi náà ni mo lọ sí Jos tí mo lọ ṣe editing fíìmù yẹn for 6 weeks so ìgbà tí fíìmù yẹn dẹ̀ jáde à ń ṣó ẹ̀ káàkiri à ń sanwó wọn padà but àrò yẹn san tán so fíìmù yẹn náà wà lọ́wọ́ wa dìísìn fíìmù yẹn wà ní film corporation dìísìn